what used to be his own house, Surry Ilupeju became emotional. Adúpẹ́ kọ́ ọmọ kọ́ ló kú máa lọ. Ọmọdé ó bà kú, ó lè kọ́ ta sọ lẹ́yìn. Ta 200, ó lè ẹ̀fílẹ̀. Ọlọ́run jẹ́ ẹ̀dá lolúwa mi. Ọlọ́run jẹ́ ẹ̀dá lolúwa mi. Ọlọ́run jẹ́ ẹ̀dá lọ. Ọlọ́run jẹ́ ẹ̀dá lolúwa mi. Ọlọ́run jẹ́ ẹ̀dá lolúwa mi. Ọlọ́run jẹ́ ẹ̀dá lolúwa mi. Nevertheless, Surry Ilupeju appreciated every individual who stood by him through this difficult time. Gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ òṣèlú ni. So gbogbo ayé ló mọ sẹ́jú mọ̀ ṣe pé onímọ́tò ni mi. Gbọ́dọ̀ tó ń wakọ̀. Gbogbo ojú mo fi àìmọye ọdún kó jọ. Wọ́n sì wà bẹ́ẹ̀ ìjọ kan ṣoṣo. Ó dẹ̀ dá ogún ẹ̀ wò. Mi ò kí sólé o. Ṣé mọ́tò ní sẹ́ mi o. Mo sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà pátá. Kí wọ́n kó àdúró tí wọ́n dé kó àtìlẹ́yìn o. Wọ́n ní fi rú ẹ̀gbà o. Mo lọ tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ federal government lókè. Látòrí Bọ́lá ààrẹ wa. Ọmọ olólùlẹ̀ Bọ́lá Ahmed Tinubu àti IG àti gbogbo àwọn sọ̀pọ́tà pàápàá Alhaji Oríyọmí Hamzat. Ó dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn ò ní bàjẹ́ o. Ọlọ́run ò dò táwọn náà. The gateman in charge of the building, Rilwan Olaide, who was on duty the night the house was invaded, narrated his experience. Akande ní òru ìjọ yẹn ojú oorun ni mo wà. Àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ ní ká lie down pé ká dojú bolẹ̀. Ìgbà ní ká dojú bolẹ̀ yẹn bẹ́ẹ̀ sẹ́ ní ká dojú bolẹ̀. Ó ti pẹ́ sí táìmù ìgbà tí wọ́n dé. Akànbọ̀ tí wọ́n ní báwọn ṣe ń tú inú ilé yìí àwọn ò rí nǹkan kan ní inú ilé yìí. Kò pẹ́ sígbà yẹn bíi 30 minutes sígbà yẹn akànbọ̀ tí wọ́n tún wá ní kán wá kó àwa mẹ́ta kan wá. Àwa mẹ́ta tán so papọ̀. Nígbà tí wọ́n kó wa jáde wọ́n bá nawọ́ sílẹ̀ pé kí ni nǹkan tí ó wà nílẹ̀ ìta lónìí. Àsọpá wà kọ́la ní o. Neighbors who were happy to see Surry Ilupeju return to his territory condemned the state government for demolishing his house. Ó ti ń lọ bí ọdún 15 tí mo ti wà ládùúgbò yìí. Surry ti dá àdúgbò yìí ó ti tó bí ọdún 4 sẹ́yìn. Surry ó dá sí gbogbo èèyàn làwọn kọ̀ọ̀kan fi mọ̀ torí wọ́n máa ń ṣàánú sí gbogbo èèyàn ni. Àdẹ̀rí pẹ̀lú wà burúkú onímọ́tò ni. Pé tó máa fi mọ́tò ṣàánú fáwọn mìíràn mọ́tò tó bá ní bọ́ọ̀sì inú ilé yóò pẹ̀lú omi ìpè tó wáyé dráìbà tí yóò rí sẹ́sẹ́ yóò ní kó wá gbé kọ́mọ sanwó ẹ̀ díẹ̀ tí ó tún mọ̀ wá láti mọ̀ fi gbèrò. Kò sẹ́ni tínú rẹ̀ ò bàjẹ́ ládùúgbò yìí o. Kò sáwà tínú àwọn tá a jẹ́ pé ó ṣe dáadáa sí gbogbo àwọn tó ṣe dáadáa sí ládùúgbò yìí gbogbo là ń kẹ́dùn ogun tó ṣẹlẹ̀. Kò sẹ́ni tí yóò sunkún jọ́ náà. Kò sẹ́ni tí yóò sunkún kálukú káwọ́lé rí ni ládùúgbò tó ló dá sí gbogbo èèyàn ládùúgbò kì í ṣe ń jàgídíjàgan. Ó dùn wá gan nítorí ìjọ yẹn kódà omi ń bọ́ lójú mi ni mo ṣe débi pa adúrú ilé òní wọ́n wó láti ìjọ tí mo jẹ́ tí tá a ti kó dàdúró láti bí ọdún 5 kódà mi gbọ́n kankan nípa wọn pé bóyá wọ́n ṣe láburú kódà tó máa ń kọjá lọ èèyàn jẹ́jẹ́ ni wọn kì í wojú èèyàn. Thereafter, Surry Ilupeju and his supporters embarked on a rally round Ibadan, including Olodo, Alakia, Gbagi, and Iwuru axis, to formally announce to the world that he has been vindicated of all allegations. Surry!
The Oyonpe movement calls on the masses to join the Oyonpe social media platforms, register with the Independent National Electoral Commission (INEC), collect their voters' cards, and get set to stand with Dr. Oriomi Hamzat and his allies now than ever before for the success of the 2027 race. Gbenga Deshui, reporting for Oyonpe, Oriomi Hamzat. ọmọ Nàìjíríà láti gbogbo alátìlẹyìn ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé nígbà tó di 2019 àpàdà kọ́tẹ́sì wọlé ọlọ́run kò kọjá olùgbò yọ wọlé àṣejọba yẹn lọ nígbà tó di sáà yẹn tẹnubodò àtúpadà elect ní 2023 ọlọ́run tó ṣe àmì àwọlé so ṣàdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidi Ọ̀sùnlárí pé iṣẹ́ ti yàtọ̀ àwọn tíkẹ́ẹ̀tì kan wà sí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀sì rẹ̀ tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan ẹni mọ̀tò wá rí tíkẹ́ẹ̀tì yóò gbà mo wá kú tíkẹ́ẹ̀tì dé ó ń lọ bí 15 òpin kan lágọ́ wọ́n sàkó gbogbo ẹ̀ lóṣìṣì ọ̀gá ní kò lè ṣe kó làwọn ti fẹ́ ṣe kó làwọn ti fẹ́ tà fún àwọn eléyìí tí ò lè di ìṣẹ̀lẹ̀ nù ó jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ tára fi tẹ àwọn ọmọ aráàlú àti dráìvà ìyẹn ní ọ̀gá sọ adẹ̀kú òǹbẹ̀ ní mítè yẹn ìgbé ìjọ kejì ọ̀rọ̀ tó wáyé pé kọ́kọ́ lọ resign títọ́gbọ́ bá resign lójú ẹ̀ bá rí kò fara mọ́ so à ń bá lọ ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ìlọ́wà à ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà àdáná sí gbogbo àti pàtí lọ́wọ́ ní akóró ògùndé wọ́n jẹ́ bá ọgbẹ́ fi ìtẹ̀jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá oko gba wọn káwò wọn kó gbẹ́rẹ́ tẹ̀ oko ogun ẹ̀ lọ pé wọ́n ṣe bó ṣe wọ̀ àgbà ọkàlùkù balẹ̀ ẹ̀ lọ wọ́n gbéjọba fún sẹ́kítírì ọ̀gá ìyẹ̀wà sí ọmọlẹ́wà tọ́mì ó tẹ́wọ́ gbà gbogbo àwọn bíráṣì yòókù àtàwọn tájọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ gbé mi dúró nígbà tó ga ò lọ nínú ò lè bá wọn ṣiṣẹ́ o àdọ̀lọ́ lé wa títí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé ní ọdún mẹ́ta sẹ́yìn àwa náà wá lù kó kálukú bá tiẹ̀ lọ ọdún mẹ́ta àti kankan sẹ́yìn láti jọ fira wálẹ̀ so ojú bí oṣù